Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv Muswobi. Ẹ kú dédé àkókò yìí orí ìkànnì Facetv Africa òun ni a wà yìí. Ohun tí a máa gbé yẹ̀wò lónìí ó ní ọ̀rọ̀ àwọn House of Rep members pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nípa àwọn oníṣẹ̀ṣe, àwọn Christian àti àwọn Muslim. Mo tún máa ń sọ fún wa wípé we must shed more light about all this issue, the controversy between the Islamic religion and Isese religion and Christian religion. Now, do you now guys know that this controversy now is now in House of Rep? They are now debating it. I'm going to play that video for us because ó ti wà obvious pé àwọn kan ní mission ní country yìí. Mi mọ reason tí ẹnìkan máa kọ̀ déédé jáde láti sọ wípé àwọn fẹ́ Islamize Nigeria because of what? We are totally different. Tí àwọn Hausa bá sọ wípé àwọn fẹ́ máa ṣe Islamic law wọn kó mọ lọ́dọ̀ wọn, kò délé Yorùbá, kò jẹ́ délé Igbo, kò dé Benin, kò dé Niger Delta, ibi tó mọ náà ló ti mọ yẹn. And that is why you see all these Islamic leaders in Yoruba land tí wọ́n jáde ẹ mọ̀ wípé there is a lot of things going under the ground tí wọ́n fẹ́ yẹ káwọn èèyàn mọ̀. Muslim ticket, èmi ò dìbò fún Muslim ticket o. Yes, I voted for Asiwaju Bola Ahmed Tinubu, but I did not vote for Muslim ticket. I voted for Asiwaju Bola Ahmed Tinubu because I believe in him. Ajẹ́ ti padà wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí. But me, it's the blame it on because it's not easy. But all the policy that is doing is not yielding any result. But nǹkan tá fẹ́ sọ kọ́ nìyẹn. Now, kí ni nǹkan tí àwọn House of Rep members tí wọ́n sọ nípa àwọn colleague wọn ní House tó jẹ́ Hausa tí wọ́n fẹ́ Islamize Nigeria with Sharia law? We can't continue like this. It's not possible. And that is why tẹ́ máa rí àwọn Mùsùlùmí nílẹ̀ Yorùbá bí tó máa ṣe gíragíra. To be candid, nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin oníṣẹ̀ṣe àti Mùsùlùmí kò mi ò fara mọ́. But màá kọ́kọ́ mú Ọlọ́run pé Ọlọ́run lẹni tó dá mi. Lẹ́yìn yẹn ni màá mú ìlú mi, ni màá tó wá mú ẹ̀sìn. Màá kọ́kọ́ mú Ọlọ́run ọba tó dá mi, torí òun ni màá sìn. Lẹ́yìn yẹn Ọlọ́run ni màá ṣe wá mú ìlú mi kí tó mú ẹ̀sìn. Mi ò ní fẹ́ ìlú mi síwájú ju ẹ̀sìn lọ. Gbogbo àwọn àfáà tó wà nílẹ̀ Yorùbá yìí sìn, wọ́n ti gbé ẹ̀sìn síwájú ju ìlú wọn lọ. Wọ́n prefer láti bà history ìlú wọn jẹ́ torí pé wọ́n fẹ́ jẹ́ kí Arab history kó top. Torí pé bẹ́ẹ̀ l'Ànábì Muhammad sallallahu alaihi wasallam ti wá. Kò túmọ̀ sí pé mi náà nífẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam. Kò túmọ̀ síbẹ̀. Àmọ́ èmi máa nífẹ̀ẹ́ ìlú mi bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bó ṣe nífẹ̀ẹ́ ìlú ẹ̀. Mo nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ju ilẹ̀ Saudi Arabia lọ. Kò túmọ̀ sí pé torí pé Ànábì wá láti bẹ̀ mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ irọ́ ìlú mi ilẹ̀ Yorùbá òun ni mo nífẹ̀ẹ́ jù. Mi ò nífẹ̀ẹ́ Saudi. Mo nífẹ̀ẹ́ Saudi náà but mo nífẹ̀ẹ́ ìlú mi síwájú ju Saudi lọ. Tó bá jẹ́ pé àwọn nǹkan kan wà ní Saudi tí wọ́n ń ṣe tí kò dáa mọ́ láti sọ. Tó bá jẹ́ pé kankan wà tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá tí kò dáa màá sọ. Bọ̀ kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin Mùsùlùmí nílẹ̀ Yorùbá àbí àwa Mùsùlùmí nílẹ̀ Yorùbá torí mo pẹ̀lú yín ẹ máa ń kọ́kọ́ gbé àwọn ẹ̀sìn yín síwájú ju ilẹ̀ Yorùbá lọ? Ẹ sọ fún mi. Ẹ sọ fún mi náà. Kí ni problem wa ní country? A fẹ́ jẹ́ ká play video House of Rep members yìí níbi tó ti ń sọ fún colleague ẹ̀ pé kò possible kí Nàìjíríà kí wọ́n accept Sharia law. Because that means wọ́n fẹ́ Islamize Nigeria nìyẹn. Because tẹ́ bá ní pé ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ then ẹ jẹ́ ká máa fi Ògún máa búra ní House of Assembly. Tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n play video yẹn fún wa. Of worship of all religions. Mr. Speaker, we would not sit in this hollow chamber and restrict ourselves to just a few. If we begin
to put such components into the constitution. Tomorrow, the ecclesiastical faction comes up. The day after, the traditional faction comes up. The day after, all other components begin to come up. And what happens to our grand norm that is supposed to be the foundation of our existence? Mr. Speaker, Nigeria has never limited anybody from practicing his religion. You go to states like in the north, where you have Sharia being practiced as the criminal code for those states. It is because it's peculiar to them as a people and as a persons. By the time we begin to expand it and bring it into our constitution, we are not an Islamic state. We're a secular state. We're not a celestial state. We're a secular state. We are not a traditional worship state. We're a secular state that respects and gives everybody a sense of belonging. We're a nation. We need to be sensitive to the mood and the existence, freedom of speech, freedom of association, to live in happiness, not a scenario whereby there could be some misconceptions. To this end, I wish to crave the indulgence of the sponsor of this bill that he steps it down for more legislative input, and consultation, which would be more in tune with our beliefs and the norms. But I do not believe it is a legislation that should pass for second reading. I so submit. We're not a celestial state. We're a secular state. We are not a traditional worship state. We're a secular state that respects and gives everybody a sense of belonging. We're a nation. We need to be sensitive to the mood and the existence, freedom of speech, freedom of association, to live in happiness, not a scenario whereby there could be some misconceptions. To this end, I wish to crave the indulgence of the sponsor of this bill that he steps it down for more legislative input, and consultation, which would be more in tune with our beliefs and the norms. But I do not believe it is a legislation that should pass for second reading. I so submit. Now, ṣé gbọ́ ìkíní kí ni nǹkan tó fà á tí wọ́n fi bring out bill yìí ní House of Assembly? Why? Wọ́n kàn fẹ́ cause controversy. To me, tó bá mọ̀ wípé nǹkan tó fẹ́ ṣe nìyẹn, wọ́n kàn fẹ́ jẹ́ kí Nàìjíríà pín ni. Because nobody is going to accept all this. Secular state ní Nàìjíríà, kò possible kí ẹnìkan sọ wípé law ibi tó ti lè máa ṣe law wọn òun náà ní north yẹn. Ẹ máa ṣe practice Sharia law yín bẹ̀. Ẹ má gbé yẹn wá sí Nàìjíríà, ẹ má gbé yẹn wá sílẹ̀ Yorùbá. Kò ń ṣe religion kan ló wà nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Haúsá lẹ ti ń para yín pé àwọn kan Christian àbí kìnnìkan ilẹ̀ Haúsá nìyẹn. Nílẹ̀ Yorùbá tó bá dán òun á dán tán. I'm a Muslim. Everybody need freedom títí ẹ̀. And if you are here, you are a Muslim tó jẹ́ gbé ogbó ẹ̀ sórí tó ń pè mí lẹ́lẹ́bọ, fine. Ìwọ kọ́ ló dáná náà. Mi ìjẹ́ títorí ẹ̀sìn Ọlọ́run, Ọlọ́run mi, èmi àti Ọlọ́run nìkan náà. I'm a Muslim, Ọlọ́run nìkan ẹyọkan ni mò ń sìn. But kí ni problem àwọn Muslim ilẹ̀ Yorùbá tó jẹ́ pé àti bá àwọn Kristẹni gbé kò ń ṣèrọ̀rùn fún yín, àti bá àwọn oníṣẹ̀ṣe gbé kò ń ṣèrọ̀rùn fún yín. Ṣẹ́yìn nìkan lẹ mọ Ọlọ́run, ẹ̀yin nìkan lẹ lọ́lọ́run ni. Ọlọ́run tó dá nǹkan tó dá àti nǹkan tó ò dá, ṣé kò mọ reason tó ṣe dá ni? Ìwọ tó ń sọ̀rọ̀ tó ń gbèjà Ọlọ́run, ṣé wọ́n dá ní lọ́dọ̀ Ọlọ́run ni? Tẹ wá sọ wípé àwọn kan ẹbọ yìí náà ta ló pinlẹ̀? Allah. Ọlọ́run ló pinlẹ̀ ẹbọ náà. Tábàjẹ́ nígbàgbọ́ pé òun ló yẹ ká sìn, táwọn kan sọ wípé àwọn tábà tiẹ̀ máa ṣe wáàsí fún wọn pẹ̀lú pẹ̀lẹ́kùtù la máa fi ṣe, kò ń ṣe jàgídíjàgan bá ṣe ń ṣe yìí. Kò ń ṣe jàgídíjàgan bá ṣe ń ba ìlú, bá ṣe ń yí sórí ìlú wa torí ẹ̀sìn. A jẹ́ fẹ́ bo sórí ìlú wa bí ọ̀rọ̀ yẹn ṣe rí, a fẹ́ bò mọ́lẹ̀. Káwọn kan máa bring issue nípa wípé Yorùbá wá láti Saudi, níbo ló gbà wá. Kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó dé, kó tó bí
but 5,000 years nílé Ifẹ̀ ti wà kó tó bí ni wọ́n ti ń pe Allah torí bàbá ẹ̀ Abdullahi ni so mí pé àwọn tó jẹ́ ẹlẹ́bọ ní Mẹ́kà ńgbà yẹn wọ́n ti mọ nǹkan tó ń pè ní Allah tẹ́ bá sọ wípé lámúrúdù àti kílókè ló ti wá àti Mẹ́kà Allah yẹn náà ló máa mú débì ní orúkọ tí wọ́n ń pè é tó bá yẹ pé òun lẹ nígbàgbọ́ pé òun ló kọ́kọ́ dé ìbàyí ló mú Yorùbá wá fún wa Allah la máa pè é àbí kẹ́ nǹkan tó bá jọmọ́ Allah yẹn ló máa jẹ́ lẹ́nu wa a ní Ọlọ́run Olódùmarè ṣó papọ̀ mọ́ Allah ni a ní Ọlọ́run ẹlòmíì máa rò pé ọ̀run ni òyìnbó ọ̀run nǹkan téèyàn ọ̀run tó wave Ọlọ́run torí ẹlòmíì ò understand wọ́n bí di pé ọ̀run nǹkan tí wọ́n hun ló ń jẹ́ Ọlọ́run òun ló create everything nǹkan tí wọ́n hun ló ń jẹ́ Ọlọ́run so ẹ wo bí Yorùbá bó ṣe jinlẹ̀ gbogbo èdè Yorùbá ó lápọ́nlé bàjẹ́ ju Arab lọ gbogbo ẹnu mo lè fi sọ ìyẹn ò túmọ̀ sí pé torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam wá láti bẹ̀ irọ́ èmi máa gbé ìlú tèmi síwájú ju ìlú Saudi Arabia lọ bọ̀ máa kọ́ gbé ànábì Muhammad sallallahu alaihi wasallam síwájú òjíṣẹ́ kó jíṣẹ́ bọ̀ èdè ìlú mi máa gbé síwájú ju Saudi lọ Saudi lè wá gbé tiẹ̀ ga ju tèmi lọ bọ̀ èmi á gbé ti tèmi síwájú ju Saudi lọ so ẹ má jẹ́ ká create controversy àbí wàhálà nílẹ̀ Yorùbá ní ìrìnjò báyìí lọ lórí ètò wa lórí Facetv Africa orúkọ mi yìí padà ọmọọba Oyèyẹmí Lẹ́kùtì ó dìgbà kan náà. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa ẹ jọ̀ọ́ subscribe hẹ́tẹ̀. Facetv wò sùwòbí.